Ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin lórí ọ̀fẹ́ àti àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, a kí yín wípé ẹ káàbọ̀. Lórí ìkànnì yìí la ti máa ń ṣe kíni àwọn review sinimá, àwọn trending movies tó ń jà rìnrìn lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni o, àti àwọn entertainment tó ń ṣẹlẹ̀ lágbo òṣèré lọ́lọ́kan òjọ̀kan. Àwọn top 5 tọ̀sẹ̀ la fẹ́ mú wá fún yín. Ìkíní tí àkọ́kọ́ fẹ́ mú wá òun ni Ayọ̀bá apá kejì, Ayọ̀bá part 2. Gbogbo àwa tá a ti wo part 1 sinimá yìí, àrítú tí olórí yìí ń pa ń bẹ̀ tó ṣe ń yẹ̀yẹ́ ọba tó ń yẹ̀yẹ́ gbogbo àwọn tó ń gbé ààfin káàkiri. Nínú apá kejì, àṣírí ti tú o. Kí ló ṣẹlẹ̀ gan? Ta ló wà nídìí olórí? Ṣé olórí mọ̀ọ́mọ̀ ń ṣe tó ń ṣe ni àbí ó tiẹ̀ ní itú tí kábíyèsí gangan fi pa? Nínú apá kejì ni pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti àṣírí ló ṣe kíni ló ti tú. Tẹ́yin ò bá tí ì wo part 1 Ayọ̀bá, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube yín, ẹ lọ tẹ̀ síbẹ̀ Ayọ̀bá, ẹ wò ó, jẹ́jọ́ digest kan bó ṣe rí. Sinimá kejì tá a máa ṣe bẹ́ẹ̀ tá a máa gbé yẹ̀wò òun ni Ayé ẹ̀rù jẹ̀jẹ̀. Ní sinimá kejì tá a máa ṣe bẹ́ẹ̀ gbé yẹ̀wò Ayé ẹ̀rù jẹ̀jẹ̀. Ilé ayé, ilé asán, àfọwọ́bà fi í lẹ̀. Nígbà tó jẹ́ wípé ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀, ọ̀tọ̀ ni tí à ń jẹ. Ìyá ló ṣẹ̀, ọmọ nìyà ń jẹ. Àbẹ́ẹ̀ rí nǹkan débi wípé ọmọ yóò wá rójú ara ẹ̀ tó ṣe ń dúnkokò ikú mọ́ lọ́tùn, náà ń dúnkokò ikú mọ́ lósì. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá ṣùgbọ́n ipò wo ni apá kó nínú sinimá Ayé ẹ̀rù jẹ̀jẹ̀? Bẹ́ẹ̀ ni mi ò ní sọ, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wò. Ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Ayé ẹ̀rù jẹ̀jẹ̀. Àwọn gbogbo òṣèré ló kópa nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé sinimá tí apá gangan fún ẹ bá ti wà top notch ni. So apá wà nínú sinimá yìí àti Davis àtàwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣe jàǹkànjàǹkàn nínú sinimá àgbéléwò Yorùbá. Sinimá kẹta tí a máa ṣe bẹ́ẹ̀ tá a máa gbé yẹ̀wò tó ń jà rìnrìn lọ́sẹ̀ yìí ni Kòńgẹ́. Ọlọ́run Èdùmàrè má jẹ́ ká ṣe kòńgẹ́ aburú o. Kòńgẹ́ rere wà, kòńgẹ́ búburú wà. Kòńgẹ́ búburú k'Ọlọ́run má fi kàn wá, kòńgẹ́ rere ni ká ṣe. Sinimá Kòńgẹ́ yìí ló jẹ́ sinimá tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa wò ní. Nítorí ó kọ́ ẹni lọ́gbọ́n, ó dẹ̀ fún ni ní òye, ó jẹ́ ká mọ ìgbésí ayé àwọn single mothers lóríṣiríṣi. Nítorí Ọlámọsùn Fúlàní àti àwọn òṣèré jàǹkànjàǹkàn gbogbo ló kópa nínú sinimá Kòńgẹ́. Ló jẹ́ sinimá kẹta tí a fẹ́ kí ẹ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí. Nínú sinimá yìí la ti rí Mosún Fúlàní, Wùmí Toríọlá, ọlọ́mọ kan tó jẹ́ wípé pẹ̀lú ọmọ kan tó bí yìí, kò sí ọkùnrin tó fẹ́ fẹ́ ọlọ́mọ kan o. Ó jàjà tó wá rí ọkùnrin kan fẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣé ó fẹ́? Ṣé ò tiẹ̀ fẹ́? Kí ló ṣẹlẹ̀? Kí látúbọ̀tán Wùmí Toríọlá àtẹni tó padà fẹ́ àtọmọ tó kó wá, àti pé kí ló ṣokùnfà àwọn ọmọ yìí gangan tí kan fi jáde láyé tí kan sì wà. Ẹ wò nínú Kòńgẹ́ ni. Má jẹ́ ìsọjí ni. Wùmí Toríọlá TV ló gbé jáde. Ẹ lọ tẹ̀ síbẹ̀, máa gbé jáde. Ẹ jẹ́ ká wò, ká digest ẹ̀. Sinimá kẹrin tí màá máa sọ̀rọ̀ lé lórí ni Ọbẹ̀ Ẹ̀yìn ní sinimá kẹrin tí màá máa sọ̀rọ̀ lé lórí. Yes. Mímisọ́lá Daniels, Kevin àti àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá yìí. Ta ló ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu? Ta ló ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mi níṣu? Sinimá yìí ó make sense. Kọ́bìnrin kó wà nílé ọkọ kó máa yàlẹ̀. Nǹkan burúkú ni. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà làwọn obìnrin wa ń gbé gbà lásìkò tá a wà yìí. Àṣírí kan ni wọ́n tún fún wa nínú sinimá Ọbẹ̀ Ẹ̀yìn yìí. Gbogbo àwa tá a jẹ́ ọkùnrin, ẹ jẹ́ ká wò. Àwa tá a jẹ́ obìnrin náà, ẹ jẹ́ ká wò. Ká fi èyí kọ́gbọ́n. Tẹ́yin ò bá tí wá wo sinimá Ọbẹ̀ Ẹ̀yìn, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube yẹn, tẹ̀ síbẹ̀ Ọbẹ̀ Ẹ̀yìn. Sinimá tó yẹ ká jọ wò, ká jọ gbádùn ẹ̀ ni. Sinimá Ọbẹ̀ Ẹ̀yìn òní sinimá kẹrin tí a máa mú wá fún yín tá a fẹ́ kẹ́ wò lọ́sẹ̀ yìí. Wrong Step ní sinimá karùn-ún tó ṣe bẹ́ẹ̀ tó wọlé tọ̀ wá lọ́sẹ̀ yìí. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá Wrong Step. Tẹ́ bá tiẹ̀ tí ń wo inú sinimá, tẹ́ bá ti rí bàbá àbèjì, ẹ ti mọ̀ pé top notch ni. So àwọn òṣèré jàǹkànjàǹkàn bíi Kìkì Bákàrè, bàbá àbèjì fúnra rẹ̀ àti àwọn bọ̀dá àfáà wa, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá Wrong Step yìí. Ta ló ṣẹ̀ṣẹ̀ gbé? Ta ni ò yẹ kó sí ẹsẹ̀ gbé tó ṣẹ̀ṣẹ̀ gbé? Ta ló wá ṣi ẹsẹ̀ gbé? Tẹ́yin ò bá tí wo Wrong Step, ẹ tẹ̀ síbẹ̀
sinimá tó make sense tí wọ́n tó ń jà rìnrìn nílẹ̀ yìí. Ẹ jẹ́ ká jọ wò ká jọ digest ẹ̀. Tẹ́yin ò bá ti wá subscribe sí ìkànnì YouTube wa, ẹ subscribe kẹ́ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa ní gbogbo ìgbà àti àsìkò. Tá bá ti mú àwọn review sinimá bí eléyìí wá. Ẹ ṣé púpọ̀.